ẹgbọ́n ta ni Igbomina, ìyẹn wo gan-an ni Igbomina àti wí apá bo gan-an ni Igbomina rà. Ìyí lè jẹ́ fídíò àkọ́kọ́ yìí ṣàfihàn bí Igbomina ṣe jẹ́ àti bìyàn ti ṣẹ̀ á. A lè wí bóyá apá bìyí hàn Igbomina tẹ̀dó sí ló ń jẹ́ Igbomina tàbí hàn yóò tẹ̀dó gan-an ló ń jẹ́ Igbomina. Ṣùgbọ́n nǹkan yìí ìtànmúyẹ́ra ni wí orísun ìlú mẹ́ta ni ẹ̀yà Igbomina ti ṣẹ̀ á. Ilé-Ifẹ̀, Ọ̀yọ́, Kétu yóò ń bẹ ní orílẹ̀-èdè Benin Republic lẹ́ẹ̀sán-ín torí gbogbo ẹ̀yà ọ̀rànlẹ̀ Igbomina tẹ̀dó sí ibìyàn rà lẹ́ẹ̀sán-ín ní àkókò àti ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ìtàn múdi rẹ̀ múlẹ̀ wí Ọ̀ràngún ilé Ìlá ló tẹ̀lẹ̀ Igbomina. Ó sàn jogún ilẹ̀ láti ọwọ́ baba ńlá baba rẹ̀ Oòduà yóò jẹ́ baba gbogbo ìran Yorùbá pátápátá. Ìtàn ti ṣàfihàn wí Ọ̀ràngún Fágbàmílà òun ni ajagun ńlá, ó sàn ní babaláwo kó gbogbo ilẹ̀ Igbomina ní ìgbà wáṣẹ̀. Bó tilẹ̀ jẹ́ wí Ọ̀ràngún Fágbàmílà ajagun ńlá òun ni ọmọkùnrin ẹlẹ́ẹ̀kejì sí Oòduà lẹ́yìn ikú Àkànbí àkọ́bí Oòduà. Wọ́n fún ní àdá àràmọ̀dà ya ń pè ní Ògbó, ó sàn ní àmì ìdánimọ̀ kó gbogbo ẹ̀yà ìrànlẹ̀ Igbomina títí di ẹ̀san yìí. Àdá Ògbó yìí ló jẹ́ àdá tọ̀nàṣe àti afinimọ̀nà kó Ọ̀ràngún Fágbàmílà ajagun ńlá títí yóò mú débi yóò tẹ̀dó sí di èní. Igbomina yà ń pè ní òde òní kọ́ ni wọ́n pè tẹ́lẹ̀, bẹ́ẹ̀ bá ṣe Ògbómọ̀nà yóò jẹ́ àmì ẹ̀yà Igbomina. Lẹ́yìn yìí Ọ̀ràngún Fágbàmílà ajagun ńlá tẹ ilẹ̀ Igbomina dó. Ìran ọmọ lẹ́yìn yóò bá jáde rá láti Ilé-Ifẹ̀ náà tẹ̀dó síbi yẹn rà títí di èní. Wọ́n sàn ṣe ìjọba papọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yà kan. Igbomina jẹ́ ẹ̀yà yóò tóbi jùlọ nínú ìran ọmọ Yorùbá. Èdè ẹnu ọ̀sán ní Ìgbóònà. A lè rí ìran Igbomina ní ìpínlẹ̀ méjì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn kan bẹ ní Kwara State, Báǹsànré, ìyẹn kan náà bẹ ní Ọ̀ṣun State. Èèmọ̀ dárúkọ ọ̀ràn ìlú ìyá lè rí ní ilẹ̀ Igbomina. Nínú fídíò mi yé padà ṣe ẹjọ́ ẹ lè bá mi subscribe sí YouTube mi Bàbá Igbomina, ẹ sàn follow mi ní Facebook Bàbá Igbomina, mo sàn bẹ ní TikTok náà Bàbá Igbomina. Ẹ má jà gbàgbé wí ọmọ Yorùbá sọ lẹ́nu àpò ìyà ló so kọ́.